Shenkomaya Samson Adeoye re o. Bàbá Adeoye ọ̀nà rè bàbá lẹ́kàn ọdún ayọ̀ re o. Ẹ jẹ́ àjọ kí Shenkomaya àṣẹ yìí ṣàmọ́dún ṣàmì o. Olówó mọ̀wé orin ìdòwú iye mẹ́ni tó ń bá wí ilé ọlọ́jọ́ bí wa tòní ni mò ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Bàbá wa Samson Adeoye Shenkomaya ní ṣayé ọjọ́ ìbí lọ́wọ́lọ́wọ́. Àtúnra wa rí àwọ̀ wọn nílé alára, àtúnra wa kò lọ́nà àwọ̀ òkè ìjẹrò, òòṣà òkè òní fò níyàwó, àwọ̀ ilé abùkọ́ lọ́rùn ọba tó ń fojoojúmọ́ ayé ríra wọn. Ojú a máa rọ́dún fún onínúure tí ń ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí. Gbogbo September 3 òní já sọ́jọ́ ẹkún fún ọba bá múso fún oníkan òní Samson Adeoye Shenkomaya òní dàgbà àyà 82 years rèé o. Àgbò ewu ní tọrẹ́ àdàgbà yọmọ ní tó ṣe gbogbo àgbò rákò ní talábàáhùn igbá ilé arójú àwo ilé a máa jẹ tó dá. Bàbá wa Samson Adeoye òní sọ́nà ní ayé àlùpẹ́pẹ́pẹ́ níwọ pẹ̀lú ìyàwó rẹ Mrs. Dorcas Shenkomaya mo ṣàmì àdúrà. Ẹ wo afẹ́yì ń dúpẹ́ ni o torí apá olóore àdáàdá tán bẹ́rù bá dúpẹ́ dandan ní gbogbo mìíràn sí oṣù ọlọ́run ọba tó dá ọ sí tó tún jẹ́ òye wọn mọ́. Iṣẹ́ ọmọ ṣojú rẹ bàbá wa Samson Adeoye Shenkomaya rí bí àjẹdálẹ́ rè é ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àrùn níyọ́ lẹ́gbẹ́ pínrín lolobó ń jí nǹkankan ò ní ṣíẹ́ nǹkankan ò ní ṣẹ̀mí rẹ lẹ́yìn ọjọ́ ìbí rẹ yìí kí ijó máa bíjó fún ọ kí ayọ̀ ó máa bí ayọ̀ fún ọ ọlọ́jọ́ bí wa tòní lèyọ̀dé sí lọ́rùn. Olórí ẹbí ti ránṣẹ́ ọjọ́ ìbí wá o ìyẹn Bámidélé Olúwaṣẹ̀san Shenkomaya àti ìyàwó rẹ̀ Oyíndàmọ́lá wọ́n ń kí ọlọ́jọ́ ìbí ní kíkí àrà ọ̀tọ̀ nǹkan ayọ̀ lèyí jẹ́. Àwọn ọmọ náà ti dé bí bẹ̀rẹ̀ látòrí olú ọmọ wọn Adeoye Shenkomaya aláṣẹ atolùdarí Lapa Autos àti ìyàwó rẹ̀ Adéṣọlá Shenkomaya wọ́n ń kí bàbá Samson Adeoye èyí ò ní jẹ́ ṣe mọ ṣàmì àdúrà. Ṣílẹ́ṣíkò sọ̀wédowó wọn nù afẹ́jú kọ̀ǹpútà ẹnjìníà tó kọ́ṣẹ́ mọṣẹ́ òun náà ń kí ọ̀dà Samson Adeoye ọlọ́jọ́ òbí ni bàbá sẹ́. Mr and Mrs Babatunde Shenkomaya aláṣẹ atolùdarí Tunstech Nigeria Limited ọmọ ọlọ́jọ́ òbí náà mà ní wọ́n ti dé bí wọ́n ń kí aláyẹyẹ. Lẹ́kan Shenkomaya Tósìn Shenkomaya àti Ọdún Ayọ̀ Shenkomaya àwọn náà ti ní ìgbà yìí á pẹ́pẹ́pẹ́ fún ọlọ́jọ́ bíi Adeoye Shenkomaya mo ṣàmì àdúrà. Gbogbo ẹbí Shenkomaya o. Àwọn ọmọ ará rẹ̀ àtójúlùmọ̀ wọ́n ń kí bàbá wa Samson Adeoye Shenkomaya wípé àápẹ́ láyé nítorí wọn gangan ni mo ti fẹ́ máa kí ọlọ́jọ́ bí òní délé. Torí September 3 yìí gangan ni mo ti fẹ́ máa yín máa délé bàbá tó bí yín lọ́mọ. Ó yá o ní tèlé Ìjẹ̀bú ilé Samson Adeoye Shenkomaya ó yá ẹnì ṣòro bẹ́ẹ̀. Ọmọ Itele mòye gẹ́sọ̀ ìwọ ni mò ó kúkú ń ké sí ọmọ pẹpẹ lórí ẹ̀gẹ́ oníṣìṣẹ́ ọmọ ìgbàgbọ́ oníkẹ́ àníyọ̀ ọmọ olókè ìfìdí títí lẹ́ni bá a bá ń gun nǹkan á máa rọ̀ tán ọmọ ló bí ìwọ̀rọ̀ ọkọ̀ ẹ̀bà ọ̀nà èyí tó fẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tó fẹ́ tẹni àwọ̀ rẹ̀ bá ọ̀nà ọmọ ẹranko aróhùn jẹ ọmọ òkè bùbù láṣẹ òpin ọmọ ìṣòṣù mọ́rin ọmọ gbódù ọmọ olódò ń gbòòrò ìwọ ni mò ń gbógun kẹ́ sí ọmọ nìkan jẹ́rìí gbòdù rẹ o ọmọ fìdí pọ̀tẹ́ mẹ́rẹ̀ ọmọ adéko òtún ọmọ ọba yẹ́dẹ́ ọ̀gbọ̀nà kan ọmọ òjòkó fẹ̀yìntì Àwùjalẹ̀ ìwọ ni mò ń gbógun kẹ́ sí ọmọ àríjà nídìí ìkẹ́ ó fọwọ́ lábà sípà joyè ó fọrùn dáṣọ àpótí ọmọ Àwùjalẹ̀ abẹ̀bẹ̀ joyè ìfẹ̀rẹ́ o ọmọ ọlọ́fin ògbólú ikú olùdá ọmọ ikú bàbá yèyé o òjijì fìrí ajípọ̀jọ́ kúdà mú kíọkíọ ọmọ aláka ìlú ọmọ lẹ́wùjì ọ̀gbẹ̀rẹ̀ ọmọ bá fi ìdá mímú pa àná rẹ̀ kó má bàa pín ẹ̀kẹ́ ọmọ òkèbù láṣẹ ọ̀pẹ́ ọmọ kojú rí kẹsẹ̀ ẹ̀tẹ̀ nínú ilé bàbá tó bí yín lọ́mọ Ìjẹ̀bú ní iyọ̀ Ìjẹ̀bú
Ìjẹ̀bú ni ìran rẹ̀ ọmọ adùn mẹ́dẹ́ ọmọ adùn mọ́ṣù pàdé jẹjẹ ọmọ alágẹmọ òfin yọ̀yọ̀ ìwọ ni mò ń gbogbo ń ké sí ńlá ọmọ adùn mẹ́dẹ́ ńlá ọmọ adùn mọ́ṣù pàdé jẹjẹ ọmọ aládìí ìyẹ ògògò màgà eléyìí ti fẹ̀yìn ẹ̀yìn bí awójì gbìngbìn ọmọdìyẹ gorókù wọ́pọ̀ lélẹ̀ ara òrokùn ara òradìyẹ ọmọ ń ṣe ní ọ̀yọ̀ yọ̀ǹjọ̀ ìwọ ni mò ń gbogbo ń ké sí ọ̀yọ̀ má yọ̀ má ohun tí ń ṣe ní olè pani ọmọ dúdú lọ́mọ bẹ̀ẹ́ sì níjọ́sí pupa tọmọ bẹ̀ẹ́ sì ti rà jò ọmọ mo ní ṣùgbọ́n lẹ́wọ̀n lábẹ́ ọba kan yíyọ tó kù ńlé òjòjì ìbọn nínú ilé bàbá tó bí ọlọ́mọ Samson Adeoye rẹ Shenkomaya ni mò ń gbogbo ń ké sí 82 years ni bàbá pẹ́ lókè pẹ́ ayé ẹja jọ kí wọ́n àwọn ọmọ rẹ lónìí máa kíyà bẹ̀rẹ̀ látọrí Shenkomaya aláṣà olùdarí làbá ọ̀tọ̀ọ̀sẹ̀ àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ tó kù lónìí kí n máa kí ọ ní kíkí ìtọ́mọ ọkọ ire owó ire ọlá abá ọmọ ẹgbẹ́ Samson Adeoye ọkọ dọ́kàsì owó oníṣìṣe sẹ̀tọ́bà ti rí rẹ̀ wẹ́nì ń tẹ́ wẹ́nì ń tí wẹ́nì ń sọ́nà ní ayé ọkọ oníṣẹ́ ọkọ oníṣẹ́ mi rẹ̀ ìwọ́n bá wá bí yín pé ta ló kọrin rí sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́tá sáìdì lèmi kúkú ti wá ọmọ ìwòpin àjídàgbọ́n lè ní ìhòòhò.